Yoruba.Wuyi fídíò tí mo wá ṣe ìbínú mo wá fi ṣe inú ń bí mi ọkàn mi ń ru ìbànújẹ́ gorí ọkàn mi fún 70 or 75% ọmọ Yorùbá either wọ́n ṣe Yorùbá nation or wọ́n ṣe olóṣèlú lẹ Yorùbá orí mi ń gbóná ní àárọ̀ yìí Yoruba.Wuyi tó máa ń rẹ́rìn tó máa ń òǹkọlẹ̀ máa rí láàárọ̀ yìí I come in violence gidi ní pápá mi ò come in peace bẹ́ẹ̀ni can you imagine àwọn ọmọ Yorùbá wọ́n lọ sí Ọjọ́ta wọ́n ń ṣe rally Yorùbá nation la fẹ́ wọn ò tí dúró wọn náà wá àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ní yìn wọ́n níbọn wọ́n pa lára wọn àwọn amùṣùà àwọn gọ̀ǹgọ̀ṣù afọ́fún gbé mọ òdìdàrẹ́ olùṣí ọmọ Yorùbá kan àwọn yẹn bọ́ta wọ́n ní wọ́n ṣe hàn tí ìpààyàn tó kí lẹ wá ṣe kókó lè kóńkó ẹ fẹ́ di táùtù ọkùnrin olóko oríṣiríṣi ọmọ Yorùbá wọ́n pa ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá inú ọmọ Yorùbá mi tún dùn wọ́n tún jubilate èní ní 30th of January 2023 fídíò tẹ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ mi ẹ máa wo fún fídíò máa fún yín ẹ wò ẹ̀rí tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ convoy Buhari lẹ̀ ń wò yẹn tí wọ́n ń lẹ̀ ní òkúta kì í ṣe òkúta lásán àwọn bíríkì tí wọ́n máa fi ń ṣe ọ̀nà ó ní wọ́n fi lẹ̀ convoy wọ́n fọ́ ògbó ẹ̀ àwọn ọlọ́pàá ń sá lọ ni helicopter ń fò lókè ó ń kámẹ́rà wọn ohun tó wá ń bí èmi Yoruba.Wuyi nínú ohun tó ń run mí nínú tó ń fọ́ mi ní orí tó jẹ́ kí inú mi máa ru ó ní wípé kò sí ọlọ́pàá kan tí wọ́n bí dáadáa kò sí ọlọ́pàá tí wọ́n bí gùdù mọ́ fádà yálàyà ẹ̀ tó gbé ìbọn sókè tó ń yìnbọn sáwọn pípọ̀ yìí wọ́n sùn títí wọ́n sùn mọ́tò ọlọ́pàá wọ́n sùn convoy Buhari and none of these police tó lè yìn wọ́n bọ̀ helicopter kan fò káàkiri ni ọmọ Yorùbá nation tí ṣe tó bẹ́ẹ̀ yẹn ìjẹ́ tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá gbogbo wọn kọ́ ní máa pa a sọ fún pé Yorùbá Nigeria does not belong to you àwọn tí wọ́n ní ilẹ̀ Nigeria àwọn lélẹ̀ àwọn ọmọ ní nílẹ̀ Nigeria ẹrú lọmọ Yorùbá nílẹ̀ Nigeria ọmọ Yorùbá náà lè pa nípakúpa ṣùgbọ́n àwọn tẹ́ ń wò yìí immunity wà lórí wọn ta ló máa pa wọn immunity wà lórí wọn yet you still come online láti wá compare ọmọ Yorùbá pẹ̀lú wọn ṣé international body wọn ò rí tó ń ṣẹlẹ̀ ṣé wọn ò rí justice tabadẹ̀wò ọmọ Yorùbá náà ló máa fò bọ́ta Kọ́lá Abíọ́lá Babaláyé Mohammed àná àwọn tó kù wọ́n pe Yorùbá ní secessionist ibi tí lọkọ bá gbìyànjú máa ń yà náà ni a sọ pé a fẹ́ òmìnira báwo lòmìnira ṣe papọ̀ mọ́ pé kéèyàn fẹ́ secede a fẹ́ exit ni yet when they talk this rubbish àwọn family wọn náà wọ́n á wá sí online wọ́n máa wá fight fún wọn ẹ kọ́kọ́ bá mi gbé ojú ayọ̀ sókè ẹ jẹ́ ká kọ́kọ́ wo díẹ̀ nínú tó ń ṣẹlẹ̀ ẹ kọ́kọ́ wò. ṣètìrì yẹn Kánò màá tún fi lélẹ̀ ti ṣẹlẹ̀ o Kánò ló ṣẹlẹ̀ lẹ́ni ní ṣé nílẹ̀ Nàìjíríà ló ti ṣẹlẹ̀ Nàìjíríà tàwa yìí ṣé ọmọ Yorùbá kan ó lè lẹ́rú òkú ààfin ọba Ọọ̀ni of Ifẹ̀ lásán làwọn ọmọ Yorùbá lọ wọ́n ní wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ sọ wọ́n yìn wọ́n bẹ̀rẹ̀ sí nílé wọn wọ́n nà wọ́n náà wọ́n ṣe wọ́n léṣe ní ààfin Ọọ̀ni of Ifẹ̀ number 1 ọba aládé of Yorùbá land làwọn Yorùbá ò ti lè sọ̀rọ̀ ìyẹn ogún ọdún ó ń gbóná ni àwa ń kọ sílẹ̀ kí tó tún fi kan tún ìmí tún hàn yìí ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa kí ni àwọn mẹ́ńsà sì ṣe tí wọ́n ti pa wọ́n sílẹ̀ Yorùbá kò sáńsà fún ẹ̀yin náà rí sí ẹ̀
èmi náà rè sí ẹ ṣùgbọ́n nǹkan tó mọ̀ ní pé lẹ́yìn ọmọ Fúlàní gbogbo ẹ̀yà tó kù nílẹ̀ Yorùbá ẹ̀rú ni wọ́n ẹ bá yẹ pa wọ́n lẹ̀ Ìgbò nípakúpa ẹ bira yín ẹ bá mi kọ sí comment section ẹ kọ síbẹ̀ pẹ̀lú fídíò tó fẹ́ fi wọ̀nyẹn lẹ́ẹ̀kejì pé ṣé wo eléyìí ṣó lè ṣẹlẹ̀ ní anywhere in Nigeria except ilẹ̀ Haúsá má dẹ̀ wíńsìn tábà wọn ká mú wíwá ká fọhùn sílẹ̀ irú nọ́nsẹ̀nsì wo gangan lélẹ̀ òṣàbò lè gbè mí wọ́n ní ṣe bí bó ṣe bá mi ẹ gbé wa ẹ ṣe wá bá ṣe bá wa wọ́n ní if you can't beat them you join them a lè beat yín a tún join yín a jọ ń ṣe one Nigeria if you can't join them you leave them a lè join yín wàhálà yìí ti pọ̀ jù a fẹ́ leave yín ẹ láàánú lọ síbi kankan and again àwọn ọmọ Yorùbá wọ́n tún support atrocity for God's sake ẹ yà gbẹ́lẹ̀ Yorùbá ẹ dẹ̀ bẹ̀rẹ̀ Ọlọ́run ọba ẹ wò torí Ọlọ́run ẹ tún bá mi wo eléyìí náà. Nílẹ̀ Yorùbá ọgọ́rùn-ún ìṣẹ̀lẹ̀ ní Nigeria. This is pure injustice, real injustice. Brother wa tí wọ́n yìnbọn pa lọ́jọ́ ta olè ń wò lẹ́gbẹ̀ẹ́ mi. Rí justice fún de ní o àmú Yorùbá olùṣìkan ẹ bá mi hashtag Adébuhari ẹ hashtag ọ̀kan lọ́mọ ẹ hashtag mi wọ̀láka tẹ́ bá ti hashtag gbogbo wọn ẹ hashtag Yakiseti ẹ hashtag baba Akadiski tẹ́ bá ti hashtag gbogbo wọn ẹ bá mi share fídíò yìí kó kàn wọ́n lára pé ṣé ayé lélẹ̀. Why are they against Yoruba people? Why are they against their tribe? Why tí wọ́n fẹ́ kí ìran tí wọ́n kó lẹ́nu àti sọ̀rọ̀? Ṣé ọmọ Yorùbá gbọ́dọ̀ lẹ́rú òkú báyìí? Àwọn ọmọ àkọ́kọ́ fò bọ́ta lórí nẹ́ẹ̀tì. Wọ́n fẹ́ pa bàbá Buhari, wọ́n fẹ́ yẹ kíní kan Buhari. Wọn ò lè bọ́ta sí o. Ẹ bá mi share fídíò yìí kó kan gbogbo tó bá ti ń jẹ́ ọmọ Yorùbá kó kàn wọ́n lára. Kó wá sọ̀rọ̀ lórí ẹ̀. Kó wá compare pẹ̀lú ọjọ́ tara ni. Tí wọn ò fa wàhálà, tí wọn ò jà. Eléyìí sìn. Odidi convoy Buhari ni o. 30th of January 2023. Convoy the President Muhammadu Buhari tó wà lórí oyè nísìn because fídíò yìí ó lè wà nílẹ̀ di àwọn ọmọdé wọn kọ́ mọ̀ pé èmi Yorùbá wòye ni mo ṣe fídíò yìí mo lè sọ pé Buhari ló wà lórí ipò ní January 30 2023 bá mi pín kó kan gbọmọ Yorùbá lára àtàwọn bá wa àti joyè àtàwọn ọ̀tọ̀kùnlúwa kó kan wọn lára àwọn aṣòṣì máa ṣùnà ẹlẹ́pàá kánú ẹ kọ́ ṣíkẹ́ kówó èrè lẹ́yìn olórí burúkú dédé.